Aṣíwájú Alárògún, Ààrẹ Kẹ́hìndé Oṣùọlálé, Ọba Afèdèyangàn tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Lórí ètò yín ètò wa níkànnì ayélujára Afèdèyangàn TV. A kí yín pé ẹ káàbọ̀ lọ́kùnrin, ẹ káàbọ̀ lóbìnrin, ẹ káàbọ̀ lọ́mọdé, ẹ káàbọ̀ lágbàlagbà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá tá a jọ ń ṣakitiyan kéde Yorùbá má kú kó má di tẹni ẹlẹ́ni. Gbogbo àwa tá a jọ gbà pé ogún òbí wa lédè Yorùbá kò gbọ́dọ̀ di mẹ́rí, kò sì gbọ́dọ̀ dàtẹ̀ mẹ́rẹ̀. A gbọ́dọ̀ gbà kẹ́nikẹ́ni jogún ẹ̀mẹ́dè títí ẹ̀ kó wá máa pè ní gbàǹtú ẹ̀yọ̀ fáwa. Àwa lálédè yìí kò ní kú kò ní bìrẹ̀yìn. A ṣe tán láti sapá akitiyan lójúnà tí ó fi máa dàgbà nígbà gbogbo. Ẹ ti mọ̀ mí, ọmọ yín olólùfẹ́ yín tẹ̀ ń fẹ́ máa gbóhùn rẹ̀, Ààrẹ Kẹ́hìndé Oṣùọlálé, ọmọ ọba lóṣogbo òròkè àsálà nílé aládésolú, ọmọ ẹ̀yà tí í ṣekú pẹ̀mú ọmọ kèrègbè já kèrègbè só ọmọ kèrègbè sókun ẹ̀mọ̀ mi dẹ̀rẹ̀ nílé ẹlẹ́yẹlé àárọ̀ olódò dẹ, ọmọ ẹ̀gà ṣùṣù ní yàrá níbi tí ewúrẹ́ ilé ti ń jẹ lẹ́sẹ̀ gbàgede tágùtàn lè ń jẹ lẹ́sẹ̀ yàrá. Àwa lọmọ alátùpà mẹ́rìndínlógún. Èyí tí ń tàn fọ́ba, tí ń tàn fún mi, tí ń tàn fún èèyàn àtàtà nígbèrè Ọ̀ṣun. Ọmọ àkùkọ gàgàrà tó gorí ọ̀pẹ̀rẹ̀ dúró lé oníbójú sí tọmọ tí ń bẹ nílé kójú tó tè tí ń bẹ lájò náà. Ẹ gbọ́ ìtàn tí mo ní ká ẹ̀mí tí balẹ̀ kẹ́ wá jèkú rẹ̀, àgbẹ̀ GÌRìSÀSÀ. Ọjọ́ tá a bá dá ni kì í pè. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tá a fẹ́ ṣe àtìgbà tá a ṣe àwọn méjèèjì bí ọ̀nà, ìkan ń bọ̀ ìkejì ń pàdé ẹ̀. Tá bá dóríta kò sọ́nà, àwa àgbà ṣíṣe náà fi máa ń sọ wípé adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́yẹ̀, bírú wọn bá sọnù ó tọ́ sì yẹ káwa wọn láwàárí. Àwa la sọ pé a fẹ́ mọ́tàn náà wá. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí Afèdèyangàn TV láti mọ̀ ìgbà títàn náà ó jáde gan ní pàtó. Àgbẹ̀ GìrìSàṣà, ìtàn ní, ìṣẹ̀lẹ̀ ní. Ṣé ẹ mọ̀ pé táwọn Yorùbá bá fẹ́ kọ́ni lẹ́kọ̀ọ́, onírúurú ọ̀nà la máa ń gbà. Lára ọ̀nà ìkọ́ni lẹ́kọ̀ọ́ ló bí àlọ́. Wọ́n á ní àlọ́ nígbà láíláí, bí ò tiẹ̀ ṣẹlẹ̀ wọ́n ń pọ̀ yóò sì jọra wọn. Lára rẹ̀ náà ni àwọn ẹsẹ̀ Ifá lólódùlódù tí wọ́n á ní Ifá kan sọ̀rọ̀, ó wí báyìí, ẹ̀gbọ́n bí Ifá ṣe wí, wọ́n á kì í wá sọ̀sẹ̀lẹ̀ tó tẹ̀lé. Àká ò gbẹ́ṣín, bálùwẹ̀ ò gbọ́kọ̀, adíá fún olè inú àká, èyí tí ó ṣalágbà sílẹ̀ fágbẹ̀ GìrìSàṣà. Àgbẹ̀ GìrìSàṣà èyí tí ń toko bọ̀ wálé wá jẹ́wọ́ móúnjẹ. Tá làgbẹ̀ GìrìSàṣà yìí? Ọkùnrin akíkanjú àgbẹ̀ kan ni. Àgbẹ̀ ọlọ́kọ́ ńlá tó lóko tó pọ̀ dáadáa. Àgbẹ̀ yìí nínú ilé rẹ̀ ó kọ́ àká kan rìbìtì. Àká yìí lóbẹ̀ ní máa ń ṣe àwọn èrè oko rẹ̀ lọ́jọ́sí. Ṣé ẹ mọ̀ pé lọ́dún làgbẹ̀ kórè, eyín àgbẹ̀ tó máa ti ń ṣe ní o. Ṣé ẹ mọ̀ pé àgbẹ̀ tó bá gbin ègbúsú 100 tó wá sọ pé 200 lòún gbìn, bó bá dàsìkò tí àwọn èèyàn bá ń kórè iṣu tán gbìn, bóun bá jẹ 100 òótọ́ yóò jẹ 100 irọ́ tó pa. Àgbẹ̀ ọlọ́kọ́ ńlá ni àgbẹ̀ GìrìSàṣà, gbogbo ìlú ló mọ̀ ọ́n gẹ́gẹ́ bí akíkanjú èèyàn. Nínú ìlú wọn tá a pè ní ìlú Ayégbajẹ́jẹ́, ọmọkùnrin olè kan bẹ́ẹ̀ ìgárá ọlọ́ṣà ni alọ́kọ́ lòun kígbe. Òun a máa dọdẹ àgbẹ̀ GìrìSàṣà tó bá ti rí i pé àgbẹ̀ GìrìSàṣà ti kó àwọn èrè oko rẹ̀ sínú àká. Gbogbo ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ni yóò mọ̀ dá láti wọlé sínú àká àgbẹ̀ GìrìSàṣà kò lè jí tó fẹ́ jí. Àrímọ́ lè lọ lórúkọ olè tá à ń sọ yìí, wọ́n jọ ń gbé nínú ìlú Ayégbajẹ́jẹ́ yìí náà ni. Gbogbo bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀, àgbẹ̀ GìrìSàṣà mọ̀ pé àwọn ọwọ́ àjòjì ń wọnú àká òun láti kó gbogbo èrè oko. Ṣùgbọ́n kí ló fẹ́ ṣe nígbà tí ò tí ì gba ẹni náà lọ́rùn ọwọ́ mú? Wọ́n ní bọ́wọ́ ẹni ò bá ètè kú dà, a kì í béèrè ikú tó pa bàbá ẹni. Lọ́jọ́ kan, ṣé ẹ mọ̀ pé bọ́bá ti ń pẹ́ tán ti ń lé ni tán lé ni, ijọ́ tán bá lé ni sókùn giri, èèyàn ò yíjú padà. Kódà bọ́bá lágùntàn débi ògiri, òun náà máa bojú wẹ̀yìn wò pé bí ìníwò lórí mo lé yín lẹ́nu. Àgbẹ̀ GìrìSàṣà ò ṣe méní ṣe méjì, ó gbalé aláwo lọ.
àgbẹ̀gìrìsàsà nígbà tó dódé aláwo, babaláwo gbé Ifá janlẹ̀ Kini Ifá wí. Ifá fọ́re. Ìrètí Ifá fọ̀ ni pé kí àgbẹ̀gìrìsàsà ó fi sùúrù kún ọmọlúàbí ẹ̀, pé òótọ́ àti òdodo ni pé àwọn kan ń jí nǹkan nínú àká rẹ̀, àmọ́ ó ní n tó bá tó ní fẹ́ fi ṣe. Bó bá ní sùúrù, bójú bá farabalẹ̀ yóò rí mú, bí ò tiẹ̀ ju fírífírí yóò máa rí díẹ̀díẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ, wọ́n ní ò jù bẹ́ẹ̀ lọ. Àgbẹ̀gìrìsàsà gbọ́, ó sì gbà láti ṣe sùúrù. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta tíṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ tágbẹ̀gìrìsàsà sì ń rí tó ń ṣe sùúrù. Nígbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹrin, ọmọkùnrin tá a pè ní olè yìí, olè ni ẹni tí ò bá ti fẹ́ṣẹ́ ṣe, olè ni Yorùbá pè é. Nígbà táwọn ẹgbẹ́ rẹ̀ bá ń ṣiṣẹ́ tí ìwọ jókòó tẹ́tẹ́rẹ́ tó sọra rẹ̀ dájínasẹ̀ kalẹ̀ tí ń jẹun ajígbọ́n ni, olè ni ó mọ̀ jẹ́. Àrímọ̀lè-lọ ti wọnú àká, ó ti kó gbogbo tó máa ń kó gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kó bọ́ta kó máa lọ ló tajú kán. Ó rí àgbẹ̀gìrìsàsà tí ń bọ̀ lọ́ọ̀ọ́kán. Ilẹ̀ mọ́ bólórò kọ́ èyí. Ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan ni tolóhun tán máa ń sọ. Ó dé Àbújá ò sí lọ́rùn ọ̀pẹ. Báwo ni àrímọ̀lè-lọ ṣe fẹ́ yọra rẹ̀ kúrò lọ́fìn tó já sí yìí? Kò sí méní kò sí méjì, ó bá mú àká. Ó jáde nínú àká, ó pẹlẹngọ, ó gòkè àjà. Nígbà tó dókè àjà, ó farapamọ́ síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé tán bá kọ́lé tán, ilé a máa lájà, àjà tó ń kẹ́rù sí. Ó ba búbú síbi àjà yìí. Ibẹ̀ ló ti láǹfààní láti máa wo gbogbo tí ń ṣẹlẹ̀ láwọn yàrá kọ̀ọ̀kan nínú ilé náà. Kí ni mo rí yìí? Olè inú àká ti gòkè àjà. Ó rí kan nínú àwọn ìyàwó méjì tí àgbẹ̀gìrìsàsà ní ó ti dáná tán. Ó wá ń bu májèlé sínú oúnjẹ tó fẹ́ gbé fọ́kọ rẹ̀ jẹ. Olè inú àká ò lè sọ̀rọ̀ níbi tó wà. Ọ̀rọ̀ ò tọ́ sí lẹ́nu, kí ló ṣe ń bẹ̀? Ó fẹ́ mọ kí ní ó ṣẹlẹ̀ sóúnjẹ yìí. Láìpẹ́, àgbẹ̀gìrìsàsà wọlé dé. Bó ṣe dé, ẹ kú ilé o. Ìyálé ló kọ́kọ́ ta pẹrẹpẹ jáde, èyí tó bu májèlé sóúnjẹ. Baálé wa ẹ káàbọ̀. Ìyàwó náà jáde láti inú yàrá títí ẹ̀ náà. Yàrá ò pa wọ́n pọ̀. Baálé wa ẹ káàbọ̀. Ẹ kú ilé, ebi ní ń bà mí bọ̀. Ebi kì í kúkú pa ni kọ́rọ̀ mi ò wọ̀. Kí n mo bá ń lé ẹ bá ń gbóúnjẹ jáde. Olè inú àká, ara rẹ̀ gbùgìrì. Lórí àjà tó wà, ó ṣe bíi kó bẹ́lẹ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ yìí? Ta ni ká pe àgbẹ̀gìrìsàsà sí olè inú àká? Sólóore rẹ̀ ni ká pe àbọ́tà ẹ̀. Ìyálé gbóúnjẹ jáde. Ìyàwó ní baálé mi, ẹ sì kọ́kọ́ wá lọ bọmi sára. Omi ti wà ń balùwẹ̀, ẹ̀yin tẹ̀ ń bọ̀ látòkò. Baálé dìde. Àgbẹ̀gìrìsàsà ó wọ balùwẹ̀, ó lọ wẹ̀. Kó tó wẹ̀ tán, ìyálé ti pẹ́pẹ́ fúrú, ó sì gbóúnjẹ kalẹ̀ síbi tí ó ti máa jẹun. Ìrònú dorí àgbàkodò. Olè inú àká ti wà lórí àjà, gbogbo ìṣẹ̀lẹ̀ lórí. Ẹ̀yin èèyàn mi ní Afèdèyangàn TV, ọ̀rọ̀ rèé. Kí ni kí olè inú àká yìí, kí ni kó ṣe? Ṣé kó bẹ́ sílẹ̀ látorí àjà ni? Kó pariwo láti dóòlà ẹ̀mí àgbẹ̀gìrìsàsà? Àbí kó jẹ́ kí àgbẹ̀gìrìsàsà yìí kú tó bá jẹwọ́ mọ́únjẹ, ikú náà sáàlẹ̀ rọ̀. Nígbà tí ò mọ̀, Òdùmàrè gbà wá lọ́wọ́ ẹni tí ń sọ́ni tá a sọ. Ìbéèrè tó wọ́n ń tawọ́ tasẹ̀ níkùn olè inú àká tó wà lórí àjà ò ní pé bó bá sọ̀rọ̀, kí ni kí tòun ti jẹ́? Wọ́n bá béèrè pé kí lòun ṣe dá òkè àjà. Bóun ò bá sọ̀rọ̀, tí àgbẹ̀gìrìsàsà bá ṣe bẹ́ẹ̀ tó jẹwọ́ mọ́únjẹ tó kú, ǹjẹ́ ọ̀nà jẹ òdì? Àgbẹ̀gìrìsàsà yìí ló ń dáko tí olè inú àká ń jí. Bágbẹ̀gìrìsàsà bá ti wá kú, ta ni ó padà máa dáko fún olè inú àká láti tún máa rí jí? Afèdèyangàn TV,
Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa subscribe sí Afèdèyangàn TV. Ẹ má kàn máa wo iṣẹ́ tá à ń gbé síbẹ̀ nìkan. Bẹ́ẹ̀ bá ṣe ń subscribe tí nọ́mbà wa ń gòkè ni wọ́n fi mọ̀ pé ìkànnì Afèdèyangàn TV ojú òpó yìí a mọ ohun tá à ń ṣe. Sí subscribe tiyín ni ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tí wọ́n fi mọ̀ pé lótìítọ́ àti lódodo a ṣetán láti máa ṣègbélárugẹ èdè àtàṣà Yorùbá. Aṣíwájú alárògán tẹ́ ti mọ̀, Ààrẹ Kẹ́hìndé Oṣùọ̀lálé Ọba Afèdèyangàn, ẹ sọ̀rọ̀. Apá kejì ìtàn yìí máa jáde láìpẹ́ láì jìnnà. Àgbẹ̀ GÌRìSÀSÀ. Mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ tẹ̀yin. Bó bá èmi ò pè yín lólè o, ẹ sì ní dolè, ọmọ tẹ́ ẹ bí ò ní dolè. Ká wá gbà pé ẹ wà nínú bàtà tí olè inú àká tó wà lórí àjà yìí wà. A gbé yín sípò bẹ́ẹ̀. Kí lẹ̀yin rò pé ó yẹ kó ṣe àbí kí lẹ̀yin ó ṣe? Ṣé kó pariwo àbí kó dákẹ́?